Àjàyí Ọlọ́run fẹ́mi akíyọ. Òkú ọdún o, tó sọdún èyí ó wá tún ṣe mí sí. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé. Torí ọlọ́jọ́ ìbí tòní lèmi ṣe dé lóní kíákíá káwa máa jẹ tọ́kì sórí àmàlà. Ọlọ́run fẹ́mi ọmọ Àjàyí olóríire alálùbáríkèdè ènìyàn ló ń ṣe. Ó nínú ire ó níwà ire ó kóni mọ́ra. Kò sóhun tí ò lè bùyàn tó bá ní. Òní ti yẹ ọ́ torí gbogbo ẹ̀dá ní sọ̀rọ̀ rẹ níre. Adúmáradán agùntàsọ́lò ọkùnrin ire olówó orí Olúwatóyìn. Olúwatóyìn aya Àjàyí ìyàwó rẹ ló ní kí n wá máa kíyọ. Ó ní kí n kíyọ kí n kíyọ kí n bá ọ délé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Ayétòrò Gbẹ̀dẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi. Èmi mo rí kílé bàbá rẹ. Ìwọ lọmọ Arẹ́gùn ẹsẹ̀ ìmọ̀ Arẹ́gùn ọmọ Arẹ́gùn márẹ̀jà. Onígbàgbọ́ òdodo ni wọ́n ń ṣe. Ẹyinjú Olódùmarè ni wọ́n jẹ́. Àyànfẹ́ Ọlọ́run ṣe bóun ló fi ń jẹ́ Ọlọ́run fẹ́mi. Ìwọ lẹni tọ́lọ́run ọba mi fẹ́ dé góńgó. Ìwọ lẹni tọ́lọ́run ọba mi yọ́nú sí. Ó sọdún èyí o wàá sọ̀pọ̀ ọdún lókè èpẹ̀. Olólùfẹ́ rẹ ló ní kí n máa kí ọ. Ó wí pé ọdọọdún ló máa wà ọdọọdún ló máa bẹ àtẹ̀kẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà òní dẹ́bọ̀ rúbi òní lùgbàdì àìsàn. Oyin bá ṣe tágbére ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tágbére ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ndé gbogbo ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.